tá a ti ṣàlàyé sẹ́yìn yẹn láti fi mọ kojú rẹ̀ ṣùgbọ́n tá a rí ṣe. A lè mọ lo ọ̀nà mìíràn tó tún rọrùn tá à ń pè ní òfin law P2 nínú ẹ̀kọ́ yìí màmá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ mú gègé yẹn bá mi ká lọ. là ń pè ní kíni o Leos P2's rule nínú àwọn ọ̀nà mìíràn tẹ́lẹ̀ lè gbà sí límìtì náà nìyẹn ẹ lè lo Leos P2's rule fún. Kí ni Leos P2's rule sọ? Ìtẹ́mi mọ́ fi ń ṣàlàyé fún student náà ni pé kíni bóyá mo ti ṣe gbogbo ìgbìyànjú rẹ̀ tán. Alákọ̀ọ́kọ́ mo factorize ẹ̀ ó fún mi ní kíni o indeterminate. Mo lo substitution method kò lọ, mo lo factorization method náà kò lọ, kódà mo lo conjugate kò lọ. Ẹ wá lo ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹ gbé Leos P2. Leos P2's rule tó ń sọ náà ni pé kíni o tí n bá ní indeterminate of the form 0/0 tàbí infinity over infinity. Kódà kan ní pé 0/0 náà indeterminate. Tí n bá sá ti ní àwọn indeterminate of this form tó ti ń bá wọn kí n mọ̀ dára mi láàmú. Òun náà ni pé kíni o límìtì function yìí f of s g of s bẹ́ẹ̀ s tends to a yóò mọ dọ́gba pẹ̀lú pé kíni o límìtì s tends to a f prime of s over g prime of x yóò tún mọ dọ́gba pẹ̀lú kíni o límìtì s tends to a f prime prime of x over g prime prime of x ìtumọ̀ náà ni pé kíni yóò mọ dọ́gba pẹ̀lú límìtì àwọn derivative numerator àti denominator yẹn so ti dórí kíni o yóò mọ ṣe dórí nth term derivative. Ẹ má wọrí tá bá débi derivative differential yóò tún yé wa dáadáa. So ti ma òun náà ni pé tí wọ́n bá fún mi ní limit kan tó wá le tíkátíká bẹ́ẹ̀ nísìn ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan bẹ́ẹ̀ nísìn wọ́n fún mi ní irú nǹkan báyìí. Ẹ wo ọ̀rẹ́ wa kan ó fún wa ní ó mú béèrè kan wá ní group njọ kan ní s tends to 0 sin s over x. Ẹ rí pé tí n bá lo substitution method fún yóò máa jẹ́ sin 0/0 mo dẹ̀ mọ̀ pé sin 0 jẹ́ 0/0 kí dẹ̀ sì ní 0/0 1. Mo rò bó ti yé mi wá. Ó yá ṣé mo lè lo factorization method náà kó lè ṣiṣẹ́? Kódà yìí lè lo conjugate màá lo Leos P2's rule. Tí Leos P2's rule sọ náà ni pé kí ni jẹ́ ìwọ bá ti bá differentiate ẹ̀ numerator àbí denominator bóyá máa rọ́nà lọ. Nísìnyí ẹja differentiate ẹ̀ sí kí ni derivative numerator ṣe ẹgbẹ́ nísìnyí mo ní f of x mi ó jẹ́ sin x àbí g of x mi jẹ́. Ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n, iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe kí á tó jẹ fún mọ̀lẹ́bí jẹ kí á tó wẹ̀wò oge dára ká má bàa ṣìnṣìn láwùjọ. Láìsí àní-àní ọmọ ènìyàn ń gbìyànjú ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre, pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́ ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tí ì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kíbéèrè tó bá wù yín ní inú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi, àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá. Ṣé factorization method lè ṣe é pé tí bá method of the form 0/0 tàbí infinity over infinity. Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa alẹ́ ìṣirò níbi tí a ti mọ̀ mú àwọn ẹ̀wà eléyìí tí ó wà ní inú ìṣirò jáde. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Lókúmọ̀. Mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ àwọn tí a darapọ̀ mọ́ wa. Ẹ dẹ̀ mọ́ bínú pé ó tójọ́ mẹ́ta tí a ti ṣe alẹ́ ìṣirò yìí. So ìdí ọlọ́kan ọ̀jọ̀kan ló ìdí pọ̀. So nínú ìdí alákọ̀ọ́kọ́ náà ni pé ọwọ́ wa dí díẹ̀. So ẹlẹ́ẹ̀kejì ni pé à ń hùwà kọ́ ẹ pé tá bá ń parí àwọn ẹ̀kọ́ kan òun náà ni pé ká mọ̀ ṣe kíni o ká mọ̀ ṣe ìdíje yẹn kó fi lè kó gbọ́ àwọn iṣẹ́ tá ti ṣe. Àwọn tá bá ń tẹ̀lé wa ká lọ ẹ rí pé ní orí ìtẹ̀lé olójoojúmọ́ wa orí calculus la wà tá ń ṣàlàyé limit of function lọ́wọ́lọ́wọ́. Ó wù wá ká máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀bùn eléyìí tá fẹ́ lé tá mọ̀ fún àwọn èèyàn lọ́sọ̀ọ̀sẹ̀ so eléyẹn agbára ò tí ká yẹn dáadáa. So tá bá rí àwọn
àwọn tó fẹ́ mọ sóńgbọ́ owó ètò yìí bẹ́ẹ̀ láti mọ fún àwọn èèyàn lẹ́bùn so owó ni o àbí nǹkan mìíràn ni láti fi mọ ṣe wúrí fún wọn so ẹ gbìyànjú láti kàn sí mi àdẹ̀mọ́ bá yín fi ẹ̀sùn yìí náà jíṣẹ́ mo dúpẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan sí fún àtàdarapọ̀ mọ́ àtàdẹ̀ fi ètò náà sọ́wọ́ olóyè Rájí Adéyínká Wàsíù ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ yìí olóyè Lukman Abdulsamad ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ alálẹ̀ yìí mo kí yín olóyè Abdulfatai Mustapha olóyè Amsat Idris Ọlámídé so gbogbo wa náà ni mo kí púpọ̀ tá darapọ̀ mọ́ wa so gẹ́gẹ́ bá ṣe mọ̀ ipe lórí ìtẹ̀lé calculus láwà nínú àtẹ̀jáde tá dẹ̀ fi ránṣẹ́ àṣàlàyé fún wa pé àwọn iṣẹ́ eléyìí tí ó mọ wà nínú ìdíje wa lálẹ́ tòní òun náà ni limit of functions òun láti ń ṣàlàyé láti bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn so wọ́n sọ fún wa ní àtẹ̀jíṣẹ́ bákan náà pé ìbéèrè 15 òun náà la mọ̀ kojú lórí limit of function náà ni táwọn ìbéèrè òun náà tó dẹ̀ ṣe kí ni o tó rọjú púpọ̀ nínú àwọn tá a mọ̀ sọ fún wa òun náà ni pé kò túmọ̀ sí pé a fẹ́ fi mọ̀ pé ẹni tó mọ̀ sí rojú so akáláṣe a fẹ́ fi mọ̀ ṣe kí ni o a fẹ́ fi mọ̀ ṣe rílànfọmọ ayò ṣe ká dẹ̀ fi mọ̀ gbé àṣà wa lárugẹ ẹgbẹ́ nínú tabákéèyàn 10 jọ tipátipá láfi rí ìdá kan tí ó lóun nífẹ̀ẹ́ ìṣirò àwọn pé tá bá ń lo àwọn ọ̀nà yìí so pàápàá jùlọ tá a tún sọ ní èdè abínibí wa àwọn yóò lè mọ̀ ṣe kí ni o àwọn yóò lè mọ̀ jẹ̀gbádùn rẹ̀ so torí àkókò àwọn yẹn tí ń pè mí pé ìgbà ọláwà bẹ̀rẹ̀ ànípẹ́ bẹ̀rẹ̀ mọ́ ẹ rí i pé nínú àwọn ọ̀nà tó yẹ pé à ń gbà ṣe ìdíje yìí lẹ́nujọ́ mẹ́ta yìí òun náà ni pé kí ni o ní ìpele aláwọ̀kọ́ a máa ń fi àkókò lẹ̀ so láti jẹ́ pé kí ni o láti fún àwọn èèyàn láǹfààní láti pè wọlé síwájú ìdíje kí wọ́n sọ kí ni àwọn ẹ̀kọ́ táwọn rí kọ́ àbí nínú àwọn ìtẹ̀lé olójoojúmọ́ wa àwọn ẹ̀kọ́ yẹn ò kí làwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ ń bẹ̀ so káwọn náà gbìyànjú láti sọ ìṣirò ń jáde lẹ́nu kékeré àyìn tèmi gbọ́yé ń bẹ̀ lélẹ́yìn tèmi gbọ́yé ń bẹ̀ lélẹ́yìn so adẹ̀ ní àwọn tó bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ tún darapọ̀ mọ́ díje wọ́n mọ̀ gba 100 máàkì síwájú kí wọ́n tó ṣèdíje tó yẹ pé èsì wọn lẹ́yìn ìdíje wọn á mọ̀ ro 100 máàkì mọ́ so àǹfààní eléyìí òun náà ni pé láti ṣe kíni o láti fáwọn èèyàn láǹfààní láti fi lè dá sí ẹgbẹ́ tí ẹni tó bá gbọ́ yín tẹ́yìn náà ń sọ ìṣirò lẹ́nu so wọ́n mọ̀ pé ìṣirò yìí iṣẹ́ tó rọ̀ náà ni so ká gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ olóyè Abdulaziz Idris Ọláyíwọlá ìṣepọ̀ tẹ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀ fi ètò náà ránṣẹ́ so àmọ́ máa mú kámọ́kámọ́ olóyè Lukman Abdulsamad ṣeun púpọ̀ so máa mú kámọ́kámọ́ so máa gbé nọ́mbà tó ẹ pa mọ́ pè sí fún ìpele aláwọ̀kọ́ láti fi dá sí ètò náà kí làwa gbọ́yé nípa limit of functions so kí ló túmọ̀ sí lọ́dọ̀ tẹ̀yin kí làwọn ẹ̀kọ́ tẹ rí kọ́ ń bẹ̀ so àbáwọn ìkankan tẹ́ gbé àfikún tàbáwọn kùdíẹ̀kùdíẹ̀ nínú ta ti sọ wọn so tẹ́yìn náà bá láàfikún lórí rẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ ìdíje nọ́mbà tẹ́ mọ̀ pè sí òun náà lọ ń wò ní ojú ẹ̀rọ mi 08162942400 lórí WhatsApp ni ọ 08162942400 òun náà ni nọ́mbà tí a mọ̀ pè sí so kí lẹ́yìn gbọ́yé nípa calculus kí dẹ̀ sì ni ìtumọ̀ rẹ̀ nípa limit of functions hello tọ́ àgbọ̀n 08162942400 ọ̀dà nígbà tá a bá ń retí àwọn tí wọ́n bá fẹ́ pè wọlé ẹgbẹ́ àṣàlàyé fún wa wípé tá bá ní limit so lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo àwọn ìṣirò tá a máa ń ṣe tá bá gbé nọ́mbà kan sí function kan bá tá bá ní function kan gẹ́gẹ́ bí àpèjúwe tá bá gbé nọ́mbà sí yóò mọ̀ fún wa ní èsì kan jáde àbí so àgbà àṣàlàyé pé kì í ṣe pé gbogbo ìgbà tí a bá fi èsì tàbí tá bá fi nọ́mbà kan sínú function kan ni ó mọ̀ gbé èsì wa o so ti yẹ bá wọn ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí inú àpẹẹrẹ eléyìí tí mo fún wa ọ̀nà ni pé kápẹ́ bá ní 1/s gẹ́gẹ́ bí àpèjúwe so 1/s gẹ́gẹ́ bí àpèjúwe so tàbí kí n sọ pé x square minus 1 divided by s minus 1 ẹ pé function kan lélẹ́yìí o ṣe pé tí n bá ń fi hello ẹ ti wà lórí ètò èrè gbé ẹ jẹ́ ń gba ìpè yìí hello ẹ ti wà lórí ètò kí lórúkọ yín bọ́lá ẹ ti ń pè o. ọkọ mi Mustapha orúkọ mi ni
Abdulfatai Mustapha. Olóyè Abdulfatai Mustapha láti ìlú bọ́lẹ̀ tí ń pèsè. Yes sir. Láti ìlú Ọ̀yọ́ ni sir. Láti ìlú Ọ̀yọ́. Ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa ní kánmọ́kánmọ́. Mo lérò pé inú darapọ̀ mọ́ DJ lẹ́ni àbí. Bẹ́ẹ̀ ni sir. Ọ̀dà kí lẹ fẹ́ fi kí lẹ́yìn gbọ́yé nínú àwọn tá a ti kọ́ sẹ́yìn kí lẹ fẹ́ fi sáwọn yẹn láǹfààní lé wọ́n gbọ́yìn. Nípa nǹkan ṣe àtikọ́ sẹ́yìn bẹ̀rẹ̀ pẹ̀lú limit. Ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ nípa limit fún wa, ẹ ṣàlàyé pé àwọn iṣẹ́ ìṣirò kan wà nínú mathematics tó jẹ́ wípé àkín láǹfààní láti rí ánsà fún àwọn iṣẹ́ ìṣirò yẹn ní pàtó, àkín rí pàtó ánsà fún àwọn iṣẹ́ ìṣirò yẹn, ṣùgbọ́n pẹ̀lú tí a ń gbọ́ mi sà. Mo gbọ́ yín, à ń gbọ́ yín, àwọn èèyàn náà sì ń gbọ́ yín láti ilé olóyè. Okay sir. Pẹ̀lú ọ̀nà láti gba a lè gba ọ̀nà limit láti jẹ́ pé a fi ṣe iṣẹ́ yẹn láti jẹ́ pé a fi rí èsì fún àwọn iṣẹ́ yẹn. Ibi irú ká ní àpẹẹrẹ nísìnyí ká ní x square minus 1 over x minus 1. Ibi ká ní pé x wá jẹ́ 1. So iṣẹ́ yẹn fún wa ní 1 minus 1 ní numerator. Ó dẹ̀ máa fún wa ní 1 minus 1 ní denominator. Ó wá máa jẹ́ 0 over 0. Àdẹ̀mọ̀ pé 0 over 0 kí ló jẹ́? Àní 0 over 0 kí ló ń wá jẹ olóyè? Indeterminate ni kò àpòṣe fún indeterminate ní 0 over 0. Olóyè àlésì pàtó fún 0 over 0. Ẹ ti sọ pé àlésì kan pàtó fún, ẹ má sọ pé kò ṣe fine sá àlésì kan pàtó fún, ẹ ṣeun. A ní nǹkan pàtó fún. Bẹ́ẹ̀ ni ẹ sì tún ṣàlàyé fún wa náà pé a ní indeterminate tó lè jẹ́ bí 0 raised to power 0. Olóyè so tóun náà lè jẹ́ 0 raised per 0. Ẹ ṣé púpọ̀ torí àkókò ẹ ti ní 100 máàkì ẹ ti fi ṣèfàjẹ síwájú ìdíje. Mo fẹ́ ká fún àwọn ẹlòmíràn láǹfààní, inú wa dùn, àwọn èèyàn náà dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín lé tẹ̀bí ṣàǹfààní fún wa. Olóyè Abdulfatai láti Ọ̀yọ́, àwọn náà ni wọ́n gbìyànjú láti sọ ìṣirò wọn, so wọ́n ṣàlàyé indeterminate. So tabarẹ́ni tí ó tẹ̀síwájú níbi tí wọ́n ti gbé òun náà, so 08162942400. Òun náà ni pé tá bá ní determinate, so a ní tó bá jẹ́ pé ẹ jẹ́ n gbà pé hello ẹ ti wà lórí ètò. Hello ẹ kálẹ́, ẹ ti wà lórí ètò. Ahmad Abdulhamid ló ń sọ̀rọ̀ láti Ìbàdàn. Olóyè Ahmad Abdulhamid láti ìlú Ìbàdàn, ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ́ yìí ní kánmọ́kánmọ́. Kí lẹ fẹ́ fi bá dá sétò, kí lẹ fẹ́ fi ṣàǹfààní fáwọn aráalé? Ẹ ní orí ọ̀rọ̀ infinity ni. Ok. Ẹ sọ fún wa pé tí a bá ní lim x times infinity, tí kóṣà bá jẹ́ 1 over x, ẹni gbàgbé wọn jẹ́ 0. Ok. Ok. Èyí sì sọ pé tí x yẹn bá hello. Tó bá jẹ́ tí bá yẹn bá jẹ́ x square tàbí x tàbí x raised to power 3, infinity ni infinity máa jẹ́. Ọ̀rọ̀ fún wa pé tí ó bá jẹ́ bí 4x cube, 4x square minus 2x, ìyẹn máa jẹ́ infinity. But olóyè kẹ́ tó lọ, olóyè kí ni ìtumọ̀ infinity gangan? Kí ni ìtumọ̀ infinity gangan? Kí lẹ́yìn gbọ́ yẹn pa infinity? Nọ́mbà tí ó pọ̀ tó yẹ pé nọ́mbà tó ṣàpọ̀ tó yẹ pé. Ọ̀dà ẹ jẹ́ n béèrè nǹkan kan lọ yín, ṣé infinity ni nọ́mbà tó pọ̀ jù? Inú sí. Infinity kò lópin. So pé nọ́mbà ẹ lè sọ pé nọ́mbà tó pọ̀ gan-an, tọ́ra ṣàlàyé pé òfin ìṣirò náà ni pé tí nọ́mbà kan máa ń rú yẹ́ lọ́kàn yín kóun ló pọ̀ jù, ẹ tún lè máa mọ eléyìí tí ó tún pọ̀ ju nọ́mbà yẹn lọ pẹ̀lú pẹ́mọ orúpọ̀ mọ́ 1. Ẹ ṣé púpọ̀ olóyè Ahmad, ẹ mọ́ jẹ gbà kókó yẹn náà ti fi 100 máàkì ẹ ti fi ṣe òfàjẹ síwájú ìdíje, so ká lè fún àwọn ẹlòmíràn láǹfààní ní kánmọ́kánmọ́. So mo lérò pé darapọ̀ mọ́ díje lálẹ́ yìí náà. Mo lérò pé yín náà darapọ̀ mọ́ díje. Ọ̀dà àmọ̀ retí yín, ẹ ṣé púpọ̀ olóyè Ahmad Abdulhamid láti ìlú Ìbàdàn. Nọ́mbà tí a mọ̀ pé wọlé sí òun náà láti rí yẹn o, so táwa náà fi mọ dáṣètò tá fi mọ ṣàǹfààní fún àwọn aráalé síwájú ká tó bẹ̀rẹ̀ díje. Ẹni ó bá nínú àwọn olùdíje tó bá gbìyànjú láti pè wọlé síwájú ká tó bẹ̀rẹ̀ díje wọn yóò mọ̀ fi 100 máàkì
yóò mọ̀ fi ṣèfàjẹ́. Nọ́mbà tá a máa pè sí òun náà nìyẹn 08162942400 08162942400. Ntí olóyè Ahmad Abdulhamid tó ń gbìyànjú láti sọ òun náà ni pé kí ni o tó wáyé pé nọ́mbà kan infinity ló ń súnmọ́ adẹ̀tí mọ̀ pé infinity nọ́mbà tó pọ̀ gan-an ni kò túmọ̀ sí pé òun ló pọ̀ jù torí tí nǹkan kan bá ń rúyẹ́ lọ́kàn wá pé òun ló pọ̀ jù a lè mọ tún mọ tí ó mọ̀ pọ̀ jù lọ pẹ̀lú pé a máa ro nọ́mbà yẹn pọ̀ mọ́ a máa ro wọn àpọ̀ mọ́ nọ́mbà yẹn. So olóyè wa ń ṣàlàyé ok olóyè Sidik Abzubair ẹ sì lè pé wọlé láti fi lè ṣàlàyé báyà ń tẹ́ náà gbọ́yé lórí rẹ̀ tẹ́lẹ̀. So wọ́n á ṣàlàyé pé tá a bá ní límìtì a sọ pé límìtì yẹn ẹ mọ̀ gbọ́yé gẹ́gẹ́ bí ìsúnmọ́ ìgbà tó yẹ pé a mọ̀ pé ṣe pé gbogbo nọ́mbà àbí gbogbo àwọn function la máa rẹ́sì fún tá a bá fi nọ́mbà kan sí wọn so ti ṣùgbọ́n a lè máa mọ àwọn tí ó mọ̀ súnmọ́ nínú àpẹẹrẹ tí olóyè àfàtà ìmúwálẹ̀ kan náà pé tá a bá ní s square minus s minus 1 ṣe pé tí s mi bá jẹ́ 1 indeterminate la máa ní 0/0 ṣùgbọ́n mo lè mọ àwọn nọ́mbà tó súnmọ́ bí náà àwọn nọ́mbà tó súnmọ́ wà náà ní 0.99 àwọn tó tún súnmọ́ ní apá tún òun náà ní pé 1.111 kíní yẹn so àwọn nọ́mbà tó súnmọ́ yẹn tá a bá ti ń fi sí èsì yẹn o a lè mọ sọ pé òun ni ó mọ fún wa ní èsì function yẹn nígbà tí function yẹn bá ń súnmọ́ 2 náà ni ọ̀jọ̀gbọ́n náà ń gbìyànjú láti sọ so tó bá jẹ́ pé infinity ló ń súnmọ́ ńkọ́ mọ̀ pé tí n bá ní 1 divided by s gẹ́gẹ́ bí àpèjúwe ṣe pé 1 divided by 2 so tí bá 0.5 ni o àbí 1 divided by 10 0.1 1 divided by 100 0.01 1 divided by 1000 so 0.0001 kí lẹ ṣàkíyèsí ẹ rí pé bí nọ́mbà denominator yẹn bó ṣe ń tóbi sí bẹ́ẹ̀ ni a ṣe kí ni o à ń rí 0 so tí yé bá wọn so a jẹ́ sí pé tí ẹ bá fi nọ́mbà tó wá pọ̀ gan sí ńkọ́ so 0 náà ni tí èsì yẹn ó mọ̀ jẹ́ o so iná ni ọ̀jọ̀gbọ́n Ahmad Abdulhamid ló ń ṣàlàyé ẹ ló ẹ ti wà lórí ètò ẹ lọ́hùn. Hello, ẹ̀rọ service yẹn kò ṣe kí ni o òyàn tí dáadáa lálẹ́ 08162942400 ọ̀yà ẹja gbìyànjú ẹ rí i pé àwọn tó pè wọlé náà kì í ṣe pé a fún wọn ní àbá à ń dàbéèrè kankan bò wọn àbí kankan kò sẹ́ni kankan tí ó bá yín wí ẹ kàn gbìyànjú láti sọ láti fi ṣe kí ni o láti fi ṣàǹfààní fáwọn èèyàn náà ni sínú àwọn àǹfààní tá a ṣe tó yẹ pàṣẹ tó mọ retí nínú díje lálẹ́ òun náà là ń pè ní òfin lọ P2 a ní tá a bá ń ṣe limit function kan tó wá jẹ́ pé à ń ṣe kí ni o à ń rí indeterminate infinity over infinity tó yẹ pé tá a bá lo factorization method a lè rọ́nà lọ ń bẹ̀ náà so tá a bá lo conjugate method tóun náà ṣe kí ni o tí ò ṣeé ṣe alálẹ̀ mọ́ lọ òfin lọ P2 òfin lọ P2 náà ni pé kí ni o a máa differentiate alákọ̀ọ́kọ́ yàní numerator a mọ̀ differentiate denominator so tó bá yẹ kó tún fún wa ní determinate yẹn a lè mọ̀ ṣe derivative yẹn títí a mọ̀ differentiate wọn lọ títí lórí nth term derivative ìtumọ̀ náà ni pé tó bá yẹ pé orí differentiation ẹlẹ́ẹ̀kẹwàá ni o tó fún yín ní èsì indeterminate wọn ibẹ̀ náà lẹ́tì mọ̀ dúró so òfin yẹn náà ni ẹ rí pé adẹ̀ ṣe pé kí ni o a lè mọ̀ lo àwọn òfin yẹn náà láti ṣe ẹ lọ ẹ ti wà lórí ètò àwọn èèyàn fẹ́ dá sí ètò lálẹ́ yìí wọ́n fẹ́ fi 100 máàkì ṣèfàjẹ bóyá ẹ̀rù ń bà wọ́n ni ẹ jẹ́ ń gba ilé náà. hello 08162942400 nínú àwọn tí wọ́n ti gba 100 máàkì síwájú ìdíje àwọn náà ni olóyè Abdulfatai Mustapha láti Ọ̀yọ́ àti olóyè Ahmad Abdulhamid so olóyè Sidik Abzubair àrí pé yín gbà tẹ́ pé ẹ tún lè gbìyànjú látún ti pè wá lẹ́ẹ̀kan sí ẹ tún lè gbìyànjú láti fi pè wá lẹ́ẹ̀kan sí wọ́n bọ̀ àná ẹjẹ́ ń délé agbára. kódà kan ṣe pé 0/0 náà indeterminate tí màsà ti ní àwọn indeterminate of this form tó ti ń bá wọn kí n mọ̀ dára mi láàmú òun náà ni pé kí ni o límìtì function yìí f of s g of s bẹ́ẹ̀ s tends to a yóò mọ dọ́gba pẹ̀lú pé kí ni o límìtì s tends to a f prime of s over g prime of x yóò tún mọ dọ́gba. ọ̀dà torí àkókò bẹ́ẹ̀ ká máa mú ní ká máa bẹ̀rẹ̀ ìdíje náà nìyẹn so àwọn tí wọ́n fẹ́
bá a darapọ̀ tó dẹ̀ kí wọ́n ṣe ń darapọ̀ láwọ̀kọ́ nínú àwọn tí ẹ mọ̀ fi wọlé òun náà ní kíni òun là ń pè ní Kahoot àdẹ̀sàlàyé fún wa pé Kahoot yẹn láti darapọ̀ a lè lo app wa tó yẹ pé a máa fi kọ́kọ́rọ́ ilé tí máa gbé síta yẹn a máa fi wọlé síbẹ̀ so ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹ lè mọ̀ ṣe kíni ẹ lè lọ sí kahoot.it tẹ́ bá ti dé kahoot.it so ti yẹ kahoot.it so ẹ mọ̀ gbé àwọn kọ́kọ́rọ́ eléyìí tí máa ṣe kíni eléyìí tí máa fi sílẹ̀ nísìn àtàdẹ̀ sì fẹ́ pé wọlé náà lè gbìyànjú látún ti pè wọlé kó tó di pé a bẹ̀rẹ̀ so màá máa lọ sí gbàgede láìpẹ́ yìí so kọ́kọ́rọ́ eléyìí tá fi máa wọlé òun náà ni mo fẹ́ gbé jáde yẹn so kọ́kọ́rọ́ tá fi máa wọlé náà ni 7488245 ọ̀nà la máa lò láti fi máa wọlé ó yẹ ká ti máa rí báyìí àbí ok báyìí nǹkan ẹ ṣe ọ̀jọ̀gbọ́n Adésínà kahoot.it ọ̀nà la máa gbà láfi máa wọlé 7488245 èjì ẹ̀rin ẹ̀jọ ẹ̀jọ èjì ẹ̀rin àrùn òun náà ni kọ́kọ́rọ́ tá fi máa wọ gbàgede o àwa tí a dẹ̀ sì fẹ́ gbìyànjú láti fi kọ́kọ́ pè wọlé síwájú ká tó bẹ̀rẹ̀ díje náà a lè gbìyànjú rẹ̀ so ká lè ti fi máàkì 100 ká fi ṣèfàjẹ́ a retí àwọn èèyàn ní gbàgede. Seven 7488245 mo ti gbé sí orí ìkànnì WhatsApp náà báyìí náà abẹ́rù ń bá àwọn èèyàn lálẹ́ yìí wọ́n bá ti gbọ́ calculus ẹ mọ́ wọ́rí àwọn ìbéèrè léyìí tí àwọn fẹ́ràn jẹ́kọ́ gẹ́gẹ́ náà ṣe mọ́ rí náà la ní lálẹ́ yìí olóyè HK Dash àti gbòròyìn lálẹ́ yìí ṣẹ́ṣì wà pẹ̀lú wa so 7488245 òun náà ni a fi máa wọlé o so ní ìṣẹ́jú 3 sí 5 sísìn ìyàwó tí abádẹ́ra olóyè Afatai Mustapha ní àwọn nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ àwọn ọ̀dà ẹ má bínú so ìyàwó tabádẹ́ra wa ẹnìkan ti wọlé o ẹnìkan àwọn méjì tí wà ń gbàdégé Mutoyib Adésínà náà ti wà ní gbàgede ṣùgbọ́n wọ́n ti jáde padà so ìyàwó tabádẹ́ra wa nígbà ẹ̀hún náà la mọ̀ wọlé àwọn èèyàn wò pé ṣé òun nira àwọn tábà ń tẹ̀lé ìtẹ̀lé olójoojúmọ́ yẹn kò yẹ kó nira fún wa fa kò yẹ kó nira fún wa rárá ọ̀yà olóyè Ọláyíwọlá náà ti wọlé wọ́n ti ń pè yín níjà àwọn náà ti ń pè yín níjà bóyá àtẹ̀jíṣẹ́ tí mo fi síta bóyá ọpẹ́ àwọn mẹ́ta ọ̀yà ìṣẹ́jú 2 sísìn àmọ́ bẹ̀rẹ̀ ẹ káàbọ̀ olóyè Luxam olóyè Ọlálùk ẹ̀yin náà ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ọ̀jọ̀gbọ́n Ahmad Eléyínké ẹ ṣe púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ́ yìí ìdíje náà gbomi mu àwọn ọ̀jọ̀gbọ́n Ṣírò àwọn ni wọ́n pọ̀ báyìí.
olóyè Mutoyib ọ̀gá mi Atef ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ olóyè Abubakar ẹja fún àwọn ìṣẹ́jú kan sí lẹ́yìn rẹ̀ a máa bẹ̀rẹ̀ díje gẹ́gẹ́ bá ṣe mọ̀ ìbéèrè 15 náà lámọ̀ ni àwọn tó bá gbégbá orókè àwọn 3 wọ́n mọ̀ jẹ̀bùn so láti ọwọ́ ẹ̀bùn owó so àwọn tó bá tún ṣe pòké ní àti pòkejì náà ọpẹ́ pọ̀ ní ọ̀dọ̀ olóyè Ọlá Oyèrọ̀kí wọ́n ní wọ́n mọ̀ gba data so data lọ́dọ̀ wọn so ajá sí pé tẹ́ bá gbìyànjú tẹ́ bá ṣe pòké ní àbí pòkejì so ẹ mọ̀ jẹ̀bùn owó ẹ dẹ̀ sì mọ̀ jẹ̀bùn data bákan náà ẹ rí i pé eléyìí náà a fi ń ṣèwúrí fúnra wa ni àtàbá fẹ́ mọ̀ gbìyànjú láti mọ̀ fún àwọn olùkópa náà lẹ́bùn láti fi mọ̀ ṣèwúrí fún wa ẹ dákun ẹ kàn sí mi adẹ́mọ̀ bá yín fi náà jíṣẹ́ ọ̀yà ẹja bẹ̀rẹ̀ báyìí àwọn 7 ni o ẹ mọ́ gbàgbé ìpẹ́ mọ́ gba máàkì tó yanrantí tó pẹ̀lú bẹ́ẹ̀ bá ṣe yára sí bíbèrè yín dẹ̀ bá ṣe kí ni o so tí èsì yín tó bá ti correct sí ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ni límìtì function tẹ́ ń wò yẹn yàní x divided by e raised power s nígbà tí s bá ń súnmọ́ infinity ànínú àwọn tẹ́ fi lè mọ̀ pé tí s bá ń súnmọ́ infinity s approaches òun náà ni pé tí s bá ń ṣe kí ni o tí s bá ń súnmọ́ infinity olóyè Rájí wá sí àwọn náà wọ́n kàn sí wa ní ìsìn pé ẹni tó bá ṣe pòké àwọn tún mọ̀ fún àwọn tó bá gbogbo orókè ní 2 gig data ẹ ṣé púpọ̀ ọ̀jọ̀gbọ́n so ẹ ṣé púpọ̀ ọ̀jọ̀gbọ́n àwọn 3 náà ti fèsì o ṣé infinity ni àbí -1 àbí minus infinity àbí 0 lọ́nà tẹ́lẹ̀ mọ́ gbàgbé as s tends to ní Yorùbá náà ni pé nígbà tí s bá ń súnmọ́ infinity kí ni s divided by e raised to i ọmọ jẹ́ tí ìbéèrè bá ti súnmọ́ bí 11 báyìí táwọn Yorùbá tètè fèsì ẹ̀ta o 2 1 síbèrè òun lè ní 0 láńsọ jẹun ẹni pé tẹ bá kọ́kọ́ ṣàkíyèsí ìbéèrè yìí kò tiẹ̀ lera kò nira rárá bùkátà láti dára yín láàmú ṣe pé tá bá fi infinity sí yóò mọ̀ fún mi ní kíni o indeterminate infinity over infinity tí n bá lò fi lọ p2 ṣe pé òfin lọ p2 náà ni pé tí n bá differentiate numerator mi derivative numerator yóò mọ̀ jẹ́ 1 derivative denominator náà yóò mọ̀ jẹ́ e raised power s padà àbí so tá bá fi infinity sí e raised power infinity ṣe pé yóò ti ṣe kíni o yóò ti gùn gan so èsì wa 0 náà ni ó ṣe kíni ni ó fún wa olóyè Abdulfatai Mustapha àwọn wọn gbégbá olókè àwọn wọn ṣe pòkè lẹ́yìn náà Luxa olóyè Ọláyíwọlá olóyè Adésínà 0 ni Mutoyib 0 ọ̀yà ẹ mọ́ lulẹ̀ o ẹ já wo ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní infinity ní nọ́mbà tó tóbi jù ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àyà ìpa ti sọ nínú ètò yìí náà bákan náà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ infinity ní nọ́mbà tó tóbi jù ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ kọ́ infinity kọ́ ni nọ́mbà tó pọ̀ jù ṣùgbọ́n ẹ lè sọ pé kí ni o nọ́mbà tó pọ̀ gan-an torí lẹ́yìn infinity a tún lè mọ ọmọ tó tún pọ̀ lẹ́yìn rẹ̀ pẹ̀lú pàmò ọ̀dọ̀ mọ́ wọn ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ẹja lọ sí gbàgede Abdulfatai Mustapha àwọn ni wọ́n lékè báyìí o olóyè Luxa Sofia Ọlá Muktari Ahmed Leyinke àwọn èèyàn fẹ́ lulẹ̀ lálẹ́ yẹn mọ́ lulẹ̀ o ṣéṣẹ́ òun lé ní kò lè òun náà la ohun tá a ti mọ̀ náà ni ọ̀yà ìbéèrè eléyìí tọ́kàn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kí ni value x square plus s minus 3 nígbà tí s bá ń súnmọ́ infinity kí ni ó máa jẹ́ so nígbà tí s bá ń súnmọ́ infinity kí ni ó máa jẹ́ ẹgbẹ́ àwọn tí
a bá ti ń darapọ̀ mọ́ wa ẹ rí pé iṣẹ́ yẹn kò yẹ kó ṣe kíni o kò yẹ kó le rárá kò yẹ kó le rárá. Ẹ bá gbàgbé ẹ̀rí kan fún wa ní òfin méjì kan tó ti sòfin yẹn náà ni pé báyà tí infinity bá wà tó wáyé pé a bá ní positive index ni àbí negative index. Èje ẹ̀fà àrún ẹ̀rin ẹ̀ta èjì ọ̀kan tọ̀ ìbéèrè yẹn bá ṣe kí ni ìbéèrè yẹn bá lọ infinity lancer o kìí ṣe 0 bó ló ṣe jẹ́ 0 infinity nífa so ti yé wa so infinity ni ọmọ fún wa pé tẹ́ bá gbé sí so nọ́mbà àwọn yóò ti tóbi gan so yóò ti tóbi gan infinity náà ni ọmọ ṣe kí ni o ní ọmọ fún abẹ tó wáyé pa bá rí ní expression and denominator nǹkan bí 1/s square gẹ́gẹ́ bí àpèjúwe 1/s square plus s gẹ́gẹ́ bí àpèjúwe ẹ pé 1/s square plus x wọ́n mọ̀ ṣe kí ni o àbí kí n sọ pé 1/s square gan bẹ́ẹ̀ 1/s square ẹ rí pé yẹn mọ̀ fún wa ní 0 ló wọ́n mọ̀ fún wa ẹ mọ̀ dí tó wọ́n fi jẹ́ 0 náà ni pé n tó wà lókè yẹn yóò mọ̀ tóbi ju n tó wà nísàlẹ̀ mọ̀ pé 1/100 0 point kíní kan gan ló jẹ́ 0.01 bó wá ti bá ní nọ́mbà tó pọ̀ gan ní denominator nǹkan ajá sí pé yóò mọ̀ fún mi ní 0 ẹjá lọ sí gbàgede olóyè Mokhtari wọ́n bá ṣe kí ni wọ́n bá gbà sí àárín o olóyè Fatai mọ́mọ́ sùn àti ṣe nǹkan kan ìbéèrè mẹ́ta aláwọ̀ àṣẹ ṣe Luxam ọ̀yà ìbéèrè eléyìí tó kàn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin so wọ́n ní kí ni value limit yóò mọ̀ jẹ́ o tó jẹ́ pé tí x bá ń súnmọ́ I táwọn ní x square plus 1 divided by s minus I s minus I ẹgbẹ́ I ń bá yẹn wọn náà ní imaginary number I ti complex kí ni ọmọ jẹ́ sẹ́yìn pa ṣàlàyé àwọn ọ̀nà ọlọ́kan ọjọ́ kan tó yàtọ̀ sí lọ p2 tá a lè fi mọ́ ṣe kí ni òun tá a fi lè mọ́ kojú limit lára rẹ̀ ní kí ni o conjugate method wà lára rẹ̀ náà ní factorization method wà ó ti yé ẹ rí i pé ẹ̀yin tí bá ń bá wa lọ dáadáa yóò mọ gbogbo àwọn kí ni ọ̀nà tí ó gbà ṣe lé yẹn ẹ gbé kò yẹ kó nira fún ọ̀dà mẹ́wàá o mẹ́sàn-án o wọ́n níbi ṣé 12 ni ó jẹ́ àbí I àbí 2I àbí infinity èwo níbẹ̀ tọ́ ìbéèrè yẹn lọ 2i ni o bó ló ṣe jẹ́ 2i ṣe ń pé i yẹn complex number ni mo ti ṣàlàyé fún aláìmọye ìgbà tá bá ní s square plus 1 kódà mo lè tún s square plus 1 náà kọ lágbọ́nrin difference of 2 square yóò mọ jẹ́ s plus I s minus I àbí tá bá factorize yẹ s plus I s minus I s minus I yóò mọ gé s minus I nísàlẹ̀ kí ló kù ó kù x plus I x wa wọ́n dẹ̀ ní ọmọ súnmọ́ I ajásí pé wọ́n ní I plus I tí ń ṣe 2i I ń bẹ̀yẹn àní òun náà ní kí ni o imaginary number náà ní 2i ní complex number ṣe é pé lẹ́yìn real number kan tó tún ṣe kí ni o àgbáyé number kan tún wà tó tún pọ̀ ju real number lọ là ń pè ní complex number so tó ẹ pa máa rí lágbọ́rin s plus iy tí s jẹ́ real tí y dẹ̀ sì jẹ́ kí ni o complex ọ̀yà ẹja lọ gbàgede Mokhtari olóyè Fatai Mustapha Sofiola Ahmad Adéléyìnkè Adésínà ọ̀dà mọ́gbà wípé olóyè Fatai Mustapha àwọn ní 100 máàkì lẹ́tẹ́lẹ̀ o so pẹ̀lú pé wọ́n pè wọlé síwájú kí ìdíje ohun tó bẹ̀rẹ̀ ọ̀yà ìbéèrè tó kàn ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún so wọ́n ní kí límìtì function yóò mọ̀ jẹ́ nígbà tí s bá ń súnmọ́ 0 s divided by e raised by s minus 1 s divided by e raised by s minus 1 olóyè Ahmad wọ́n ní network ọ̀dọ̀ àwọn kò fáwọn láǹfààní láti darapọ̀ mọ́ bínú so kí ni èsì yìí ọmọ jẹ́ 0 ni àbí undefined àbí coexist does not exist àbí 1 ìwọ ní bẹ́ẹ̀ ṣẹṣẹ yìí gbomi mu ni so iṣẹ́ tó wá jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n àti wọ́n bá ti ń làágùn tó yẹ pé ní
ìṣẹ́jú àyá 20 tí ọ̀pọ̀lọpọ̀ tún ọ̀dẹ̀ tí ìfèsì sí owó kò bóyá lágbára nùbẹ̀ tẹ́ bá sì wélé ìdàdà kò lágbára fa so tí bá so function s divided by a raised by s minus 1 s1 súnmọ́dọ̀ ẹ̀rí pé kò lé o ṣe pé tá bá kọ́ fi x wa kó jẹ́ 0 tá bá fi sínú function yẹn kí ni a máa ní indeterminate èwo 0 divided by 0 torí numerator mọ jẹ́ 0 divided by e raised by s náà e raised by 0 1 ni 1 minus 1 náà jẹ́ 0 mo ní indeterminate 0 over 0 mo dẹ̀ sọ fún wa pé lọ́nà tó yá kánmọ́kánmọ́ náà ni pé tẹ́ bá ní indeterminate 0 over 0 ẹ lè mọ́ ló kí ni òfin lọ p2 ẹ̀ pé a mọ̀ differentiate numerator dash mọ̀ differentiate denominator tí bá differentiate s yẹn 1 ni ọmọ jẹ́ o tí bá differentiate e raised by s nísàlẹ̀ yóò mọ̀ fún mi ní kí ni o e raised by s náà ni tí máa gbé 0 sí ajá sí pé ọmọ jẹ́ 1 divided by e raised by 0 mo dẹ̀ mọ̀ pé 0 raised by 0 jẹ́ 1 over 1 tí ọmọ fún wa ní 1 ni answer jẹ́ ìyẹn méjì náà lọ gbà ẹjá wo díje olóyè Mustapha wọ́n ti ṣe kí ni o wọ́n ti gòkè padà olóyè Ahmad Eleyinke àná wọ́n ṣe kí ni o àná wọ́n ń tẹ̀lé wọn olóyè Mukhtar Sofiola àti Adesina ọ̀dà sí ẹsẹ̀ pé tí mò ń rò ẹ mọ́jà ṣe ro ẹ mọ́jà ṣe màgòmágò lọ́wọ́n fẹ́ bẹ́ẹ̀ o ọ̀yà ìbéèrè ilé ìtọ́kàn wọ́n ní kí ni sọ́ọ̀mù geometric series yóò mọ jẹ́ yóò mọ yà wá lẹ́nu ìpè àtún ìbá ti ṣe geometric series kọjá bó ló ṣe padà mọ́ limit àwọn jọra wọn àtàbá tí tọ́ba ti yé wa ẹ̀rí pé ó ti yé wa báwọn irú àwọn kíni sẹ́yìn pé wọ́n ń ro nǹkan kan papọ̀ dérí kíni o dérí infinity àdẹ̀mọ̀ pé ní infinity nọ́mbà tó pọ̀ gan-an ajá sí pé mo lè mọ ìsúnmọ́ rẹ̀ mo lè mọ wá ìsúnmọ́ rẹ̀ so ti yé báwọn so òun náà ní pé sọ́ọ̀mù geometric series ṣé 2 lè sì yàn mọ́ jẹ́ ni àbí -1 àbí infinity àbí 1 èwo ń bẹ ẹjẹ́ ń yọ ní tó ń dé gàgà àwọn èsì yẹn táwa tá a darapọ̀ mọ́ ní Facebook náà lè ṣe kí ni a lè gbé sí wàsábàlá ìrírí sí tọ̀ ẹ rí pé ìtumọ̀ eléyìí òun náà ni pé kí ni sum to infinity 1 náà wọ́n fẹ́ ká wá ń bẹ̀ ọ́ ṣe ń pé sọ́ọ̀mù la ní tòótọ́ wọ́n tá bá ti ní sigma sọ́ọ̀mù náà ló ń túmọ̀ sí wọ́n á ní kẹ́ mọ́ ṣèrò pọ̀ àwọn tẹ́sí function yóò bá máa jẹ́ tí ẹni wá bẹ́ẹ̀ látẹ̀rí òdo tó dórí infinity àní pé sum to infinity kí dẹ̀ ní sum to infinity tẹ́ bá ti ẹ̀fẹ́ dára yín láàmú a divided by 1 minus r àbí ọ̀yà kí ni first term expression yóò mọ̀ jẹ́ wà 1 so yóò bó ṣe jẹ́ 1 torí tí ẹni bá jẹ́ 0 yóò jẹ́ 2 raised by 0 1 divided by 1 jẹ́ 1 àbáyé àbí kí ni second term ó mọ̀ jẹ́ half kí ni third term ó mọ̀ jẹ́ 1 over 4 ajá sí pé common ratio mi bẹ̀rẹ̀ náà mọ̀ jẹ́ half àbí first term mi dẹ̀ sì jẹ́ 1 so ẹ rí pé tí n bá ṣe síwájú sí yóò mọ̀ jẹ́ 1 divided by 1 minus half tí ń ṣe 1 over half tí wọ́n jẹ́ 2 náà ní answer wa kò sẹ́ni kankan tó gba èsì kí ló dé ṣèṣe òní tó gbọ́ mi mú lọ́yà ẹja lọ gbàgede gbàgede wà bó ṣe wà náà ni o gbàgede wà bó ṣe wà náà ni o so olóyè Fatai Mustapha àwọn ni wọ́n ń lékè o lẹ́yìn wọn olóyè Ahmad wọ́n tẹ̀lé wọn Mukhtari wọ́n tẹ̀lé wọn ẹ̀yin yóò gbọ́ mọ́mọ́ lulẹ̀ fa wẹ́ a sì tún ṣe kí ni o a sì tún lè tẹ̀síwájú torí ìbéèrè mẹ́fà náà la ṣe ṣe ìbéèrè ẹlẹ́ẹ̀keje wọ́n ní kí ni límìtì yóò mọ jẹ́ nígbà tí ẹ̀sìn bá ń súnmọ́ odò kódà wa tá a bá bẹ̀rẹ̀ ètò yìí tá a bá bẹ̀rẹ̀ ẹ gbé nínú àwọn fẹ́ràn ilé tí mo kọ́kọ́ fi sọwọ́ yẹn tí mò ń ṣe kí ni o tí mò ń ṣàfihàn rẹ̀ fún wa ẹ rí i pé iṣẹ́ òun wà ń bẹ̀ gan kódà tẹ́ bá tiẹ̀ sẹ́ fẹ́ ṣe rárá iṣẹ́ òun wà ń bẹ̀ nínú àwọn kí ni o àwọn standard kílókù ẹ̀ tí wọ́n fẹ́ ká mọ̀ lágbárí wa nìyẹn so tá bá ní sin s divided by s kí lè ṣe rí ọmọ jẹ́ nígbà tí s bá ń súnmọ́ odò ṣé undefined ní ọmọ jẹ́ ni àbí -1 àbí 1 àbí 0 ìwò níbẹ̀ tọ́ wọ́n ní ó jẹ́ o bẹ́ẹ̀ tó bá ẹ̀mọ̀ sọ fún wa pé tá bá ní sin s over x tàbí tan x over x
tí s mi bá ń súnmọ́dọ̀ fáwọn méjèèjì tá a dárúkọ yẹn kí la mọ̀ ní 1 bẹ̀tọ́ ayé pé cos s over s ni tí s bá ń súnmọ́dọ̀ kí la mọ̀ ní -1 so yà bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ lè lo lọ p2 náà tó mọ̀ pé tí n bá fi s mi kó jẹ́ 0 ní numerator àti denominator by side pé indeterminate náà máa máa ní torí sin 0 0 s náà tó bá wà ní denominator náà jẹ́ 0 0 divided by 0 ọ̀yà tẹ́ bá lòfin lọ p2 tí n bá differentiate numerator mi derivative sin s ọmọ fún mi ní cos x àbí derivative ti sàlẹ̀ tí ń sí s ọmọ fún mi ní 1 ajá sí pé yẹn jẹ́ cos x kí dẹ̀ wá ní cos 0 jẹ́ 1 ní answer jẹ́ yẹn mẹ́rin náà lọ gbà àwọn márùn àwọn lulẹ̀ ẹ mọ́ lulẹ̀ ẹ dákun wọ́n bá ń jára wọn olóyè Fatai Mustapha wọ́n ti ń ṣe kíni wọ́n ṣe pòkè ní wọn olóyè Ahmad Eleyinke Sofia Ọlá Adesina ọyà Mukhtari ẹ̀yin yóò kàn iná ẹgbìyànjú rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀lẹ̀ ṣe kíni ẹ lọ sí ànígbà máa tó wà lókè lọ́wọ́ àánú òde bíbá yìí o àánú òde bíbá yìí ọyà ìbéèrè ilé ìtọ́kàn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ní tí mẹ́ta nú àwọn complex root mẹ́rin tó bá jẹ́ s plus I s minus 2i s minus I kí ni rúùtù ẹlẹ́ẹ̀kẹrin ó máa jẹ́ kí ni rúùtù ẹlẹ́ẹ̀kẹrin ó máa jẹ́ ẹgbófin yìí òun náà la ń pè ní kí ni o complex root theorem òfin kan tó ṣe gbòógì ni o kódà mo sọ dáadáa lọ́pọ̀lọpọ̀ gbà so far tá a bá ṣe kí ni o tá a bá tẹ̀lé wa ẹgbẹ́ àṣẹ kí ni o àsọ lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀yà so tó ẹgbẹ́ bá ṣe kí ni tí n bá ní complex root tó jẹ́ mẹ́rin s plus 2i ní ọmọ jẹ́ òun gbé ẹni pa ṣàlàyé pé tó ẹgbẹ́ bá ní complex root méjì tá a bá ní root kan in tí ó mọ̀ ṣe kejì rẹ̀ náà ní kí ni o conjugate rẹ̀ ni o adẹ̀ tí mọ̀ pé conjugate complex number tí bá ní a plus bi conjugate a plus bi ó mọ̀ jẹ́ kí ni o a minus bi àbí ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí àwọn complex roots mẹ́ta ta ní a ní s plus I ń bẹ èyí tó fi mú s plus I wà ń bẹ conjugate rẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ wà nù root yẹn kí ni conjugate s plus I ó mọ̀ jẹ́ s minus I ọ̀yà àtúwà ní root ẹlẹ́ẹ̀kẹta s minus 2i láìláàjáta rínú kí ni conjugate tó wọ́n mọ̀ jẹ́ s plus 2i ajá sí pé tí ó mọ̀ sí kẹrin rẹ̀ náà s plus 2i eléyìí ò tiẹ̀ bùkátà láti kẹdàrá yín là mọ́ tẹ́ bá ní root méjì àwọn tí ó mọ̀ jẹ́ root méjèèjì wọ́n mọ̀ jẹ́ conjugate ara wọn tẹ́ bá ní root tí complex root kan tó láti mọ̀ pé complex root in tí ó mọ̀ fún wa náà ní pé tí bá ní mẹ́ta tí bá ní mẹ́rin gẹ́gẹ́ bí àpèjúwe conjugate rẹ̀ ó mọ̀ sí kíni o yóò mọ̀ wà nù rẹ̀ so tí yé bá so òun náà ni yóò mọ̀ jẹ́ s plus 2i ẹja lọ sí gbàgede olóyè Mustapha Sofia Ọlá Ahmad Eleyinke Adesina Loksam ẹgbìyànjú ẹ̀yin náà lè ṣe kíni o ẹ̀yin náà lè ṣe gbìyànjú yẹn ká ẹ̀ tún bá wọn ọ̀yà ìbéèrè ilé ìtọ́kan ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn wọ́n ní kí ni value limit nígbà tí n bá súnmọ́ infinity n squared divided by 2 raised by n ẹ̀rígbẹ́ nìkan béèrè ìbéèrè yìí gan ẹnìkan béèrè ìbéèrè yìí ní ìkànnì WhatsApp wa kí lè sì yàn mọ́ jẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì Facebook a náà lè fi èsì wa sọ́wọ́ tọ́ so ẹ rí pé 0 ni ó jẹ́ o àgọ́ àwọn tá bá ń tẹ̀lé wa lọ ìbéèrè wọn ó wà níbẹ̀ ìbéèrè yẹn ṣe kí ni ó wà níbẹ̀ sọsọ ẹgbẹ́ wa kọ́kọ́ gbé infinity sí so ti yé yóò mọ̀ jẹ́ kí ni o infinity over infinity tí ń ṣe kí ni o tí ń ṣe indeterminate ẹ lè mọ̀ ṣe kí ni ẹ lè mọ̀ differentiate
ẹ lè mọ differentiate ẹ ṣe pé derivative in numerator yóò mọ jẹ́ 2n tẹ́ bá differentiate 2 raised to power n yóò mọ jẹ́ 2 raised to power n ln kíni o ln 2 àbí ṣe pé derivative 2 raised to power s yóò mọ jẹ́ 2 raised to power s ln 2 so ti yé bá so ẹ rí pé tẹ́ bá gbìyànjú láti ṣe síwájú sí tẹ́ tún differentiate ẹ ní ìgbà kejì ṣe pé tí bá gbé 2 over ln 2 jáde màá ní limit n tends to infinity n divided by 2 raised to power n nítorí mo fi gbé méjèèjì yẹn jáde náà ni pé constant ni wọ́n so ti yé bá so tí máa tún differentiate ẹ lẹ́ẹ̀kan ṣe pé derivative numerator ọmọ jẹ́ 1 derivative 2 raised to power n note mo jẹ́ 2 raised to power n ln 2 àbí tí máa tún gbé constant ibẹ̀ náà jáde sí so ẹ rí pé tí máa wá ṣe in tó kù yẹn limit nígbà tí s bá ń súnmọ́ infinity 1 over 2 raised to power n eléyìí ò tiẹ̀ bùkátà láti dára mi láàmú ṣe pé tìsàlẹ̀ yóò mọ tóbi gan èsì yóò mọ jẹ́ 0 times kódà kó jẹ́ pé 1 million láti ní tẹ́lẹ̀ 0 náà ni ó mọ̀ fún wa ọ̀yà ẹja lọ sí gbàgede olóyè Mustapha wọn ò gbà wọn olóyè Abdulfatai Mustapha wọn ò gbà wọn àná ni wọ́n ṣì ń lékè o ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá wọ́n ní èwo náà àwọn expression yìí ni ẹ ṣe indeterminate infinity minus infinity 1 divided by 0 0 divided by 0 infinity divided by infinity. Nínú àwa olùkópa àtẹ́ pé aláǹfààní láti darapọ̀ àbí láti kọ́kọ́ pè wọlé síwájú ká tó bẹ̀rẹ̀ ètò ṣùgbọ́n tá a bá wà nínú àwọn tí ó ṣe àwọn èèyàn mẹ́ta àkọ́kọ́ a gbọ́dọ̀ kọ́kọ́ pè wọlé o so ti wà á pè táfi fi mọ̀ pé nítòótọ́ yìí lẹ ṣe iṣẹ́ òun fúnra lára yín 1 divided by 0 náà ni ṣé sẹ́wọ̀n tó nira ni ṣé sẹ́wọ̀n nira ni kò ní ṣe é pé àwọn indeterminate form ta ni wọ́n pọ̀ so ti méjì lẹ́ni nìkan lámù kì í ṣe méjì wọ́n ju méjì lọ fà so ti yé bá wọn ju méjì lọ fà nínú aláwọ̀kọ́ ta ti mọ̀ wọn náà ní infinity over infinity wọn kọ́ mọ̀ so ti yé 0 over 0 náà infinity over infinity ni 0 is per 0 infinity over infinity a ní tó bá jẹ́ pé èsì àbí awuyewuye tí ń bẹnu tó ẹ kó jẹ́ sí ìṣirò kan so ti yé bá wọn indeterminate ni ó mọ̀ jẹ́ náà àpẹẹrẹ tí mo mú wá lọ́pọ̀lọpọ̀ wà náà pé tí bá ní 0 divided by 0 ṣe àgbé 0 divided by 0 tí bá ronú rẹ̀ dáadáa mo lè ní 0 divided by 0 mo lè ló jẹ́ 0 pẹ̀lú òfin wo pẹ̀lú òfin pé tí numerator bá jẹ́ 0 nǹkan yóò tí ó bá rí kó wà ní denominator 0 náà ni ó mọ̀ jẹ́ mo dẹ̀ lè sọ pé 0 divided by 0 náà jẹ́ undefined pẹ̀lú òfin wo pẹ̀lú òfin pé tí bá ti ní 0 ní denominator mi undefined ni ó mọ̀ jẹ́ indeterminate ni ẹ so tí so àbí 0 divided 0 is per 0 náà ṣe jẹ́ indeterminate bẹ́ẹ̀ ni torí kìí ṣe kọ́kọ́rọ́ kan ló sí àwọn èèyàn lè mọ fún lésì ọlọ́kan ọ̀jọ̀kan tí ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn náà sì ní ṣe kí ni o ta ní sọ pé wọn ò gbà torí 0 raised per 0 lè jẹ́ 1 pẹ̀lú òfin kí ni o òfin power 0 gbogbo nọ́mbà tó bá ti raised per 0 sẹ́yìn pa ti mọ̀ pé 0 ni ó mọ̀ jẹ́ ó dẹ̀ sì tún lè jẹ́ kí ni o 0 raised per 0 náà tún lè jẹ́ 0 tó mọ̀ pé raised to power nǹkan kan òun náà ni pé ká máa fi tí ọmọ jẹ́ pa ẹ̀ ká fi máa multiply number ẹ̀ ká máa multiply number ẹ̀ níye ìgbà rẹ̀ ayásí pé 0 is per 0 lè túmọ̀ sí kí ni 0 times 0 times 0 times 0 lọ́nà 0 ẹ̀dẹ̀ tí mọ̀ pé 0 ẹni títí ẹ ti jóná kó mọ́ kó ná mọ́ téèyàn ni kódà kọ́ ẹ pé 1 million lẹ́ multiply rẹ̀ pẹ̀lú 0 náà ni mo fún yín ayásí pé 0 is per 0 náà lè jẹ́ kí ni o ó lè jẹ́ 1 ó dẹ̀ sì lè jẹ́ 0 so tí bá àwòye méjì mbẹ́mbẹ́ so nínú àwọn indeterminate náà ni pé infinity minus infinity indeterminate náà infinity minus infinity is 0 so tí bá indeterminate ni inú indeterminate form náà ni pé tí bá ní infinity raised per 0 indeterminate náà ni 1 raised per infinity indeterminate ni bẹ̀tẹ̀ yìí tẹ́ ń rí yẹn 1 divided by 0 tọ́pọ̀lọpọ̀ yín mú yẹn òun èé ṣe indeterminate o kí ni o so kí là ń pè so undefined lòun mo wá ní èyí tí mo ní ká mú náà ni pé èwo ni ẹ ṣe indeterminate ń bẹ 1 divided by 0 so infinity over infinity yẹn ó confuse ọ̀pọ̀lọpọ̀ infinity over infinity ẹ ṣe 0 ṣùgbọ́n kí ni o indeterminate indeterminate lòun náà ẹ já lọ sí gbàgede gbàgede dẹ́ṣì wà bó ṣe wà
olóyè Mustapha Abdulfatai Mustapha ẹ̀rí pé ṣẹ́yìn náà sẹ́tàǹtẹ̀ àwọn tá a máa ń tẹ̀lé lójoojúmọ́ wa ẹ̀kọ́ yẹ káwọn ṣẹ́yìn nira fún wa fa. Ọ̀yà ìbéèrè eléyìí tó kàn ìbéèrè 11 ọjọ́ tí ń lọ ẹja mú ní kánmọ́kánmọ́ ìbéèrè 11 wọ́n ní tí n bá ní function mi tí function yẹn tó jẹ́ pé kí ni e raised power minus s minus 1 divided by s kí ni límìtì rẹ̀ ó mọ̀ jẹ́ nígbà tí s bá ń súnmọ́ òdo kí ni límìtì rẹ̀ ó mọ̀ jẹ́ nígbà tí s bá ń súnmọ́ òdo 2 minus 1 1 0 ẹwà àwọn òfin ọlọ́kọ̀ọ́jọ̀ kan tá a ti kọ́ ọ́n ó mi pé kò yẹ kó ṣe kí ni ò kò yẹ kó nira fún wa fáwọn tá a bá ń tẹ̀lé wa kò yẹ kó nira fáwọn tá a bá ń tẹ̀lé wa. Ọ̀gá mi Abu Aisha Ali Odemi ọdẹ omi ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́ olóyè Saka Ọlálékan Yunusa ẹ ṣé púpọ̀ olóyè Ọláoyè Lukman olóyè Moses Babatunde ọ̀gá mi pa Oyèbámíjí Adésọjí ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa dókítà wa ọ̀jọ̀gbọ́n wa Lateef Jọláoṣó ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa olóyè Bayonle John ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa àtàwọn tí láǹfààní láti rí nìsín ẹ ṣé púpọ̀. Ọ̀yà kí ni ìbéèrè yìí náà jẹ́ -1 láǹsó jẹ́ sí abó ṣe jẹ́ -1 ṣàǹgbẹ́ àkọ́kọ́ náà tẹ́ bá ti ọkọ́ fi 0 sí indeterminate lánìí o torí raise power 0 raise power 0 1 -1 jẹ́ 0 0 náà ni denominator jẹ́ ajá sí pé tẹ́ bá lo indeterminate ta differentiate ta lọ P2 rule tí mo differentiate numerator tí mo dẹ̀ ṣe differentiate denominator derivative numerator yóò mọ̀ jẹ́ minus e raise power minus x àbí derivative denominator mọ̀ jẹ́ 1 tí bá gbé 0 sí padà -1 náà ni ó mọ̀ jẹ́ ẹjá wo ẹ̀rí pé gbàgede dẹ́ ṣiṣẹ́ kí ni o gbàgede wà bó ṣe wà nìyẹn olóyè Abdulfatai Mustapha ẹ ṣé púpọ̀ wọn fẹ́ gbà lára ibẹ̀ tẹ́ bá ṣàkíyèsí tí olóyè Abdulfatai Mustapha àti Sọfíọlá tí wọ́n fi ń gbéra wọn kò fẹ́ tọ́gọ́rùn-ún máàkì o Sọfíọlá àwọn ò sì pé wọlé o rí pé tẹ́ bá fi máàkì tí olóyè Abdulfatai táwọn fi ṣèfàjẹ pẹ̀lú kí wọ́n pè wọlé síwájú ìdíje rí pé tọ̀dọ̀ tí wọ́n yóò ti mọ súnmọ́ 5,000 so 5,000 ó ti lé ní 5,000 báwọn. Ọ̀yà ìbéèrè ilé ìtọ́kàn ìbéèrè 12 ọjọ́ ń lọ ìbéèrè 12 wọ́n ní kí ni límìtì s square minus 1 divided by s minus 1 as s tends to 1 kí ló converge sí. ẹ̀pá sọ fún wa pé fáyé pé sí límìtì kan tàbí tẹ́ bá wá límìtì kan tó wà ń fún yín ní finite number á lò ó ṣe kí ni o á ní kí ni yẹn function yẹn ní limit nìyẹn so tí ẹ bá wọn in tó wá èsì tó fún yín o á máa sọ pé limit yẹn ń súnmọ́ ń converge síbẹ̀ so tí ẹ so ṣé sì yẹn ṣe 2 ni ọmọ jẹ àbí 1 àbí 4 àbí èṣe nǹkan kan èwo ní bẹ̀ ẹ rí pé kò ní rárá o so 2 náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbà so tí torí tẹ́ bá lo factorization method difference of 2 square lọ́wọ́ lókè máa ní s plus 1 s minus 1 s minus 1 àti s minus 1 ó gẹ̀rẹ̀ àwọn lókè àti ìsàlẹ̀ yóò mọ̀ kó s plus 1 tí bá fi 1 sí yóò jẹ́ 2. Ọ̀yà ẹja ó gbàgede olóyè àtẹ̀pẹ́ ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ wọ́n kàn fẹ́ fi mọ́ ṣe wúrí fáwọn ọmọ kéékèèké nu ọ̀jọ̀gbọ́n ìṣirò làwọn náà so mo rí lọ́dọ̀ mi báyìí pé àwọn ìbéèrè 3 léra kò sí eléyìí tí wọ́n ṣe kíni eléyìí tí wọ́n sì ń bẹ̀ ṣùgbọ́n olóyè Abdulfatai Mustapha wọn gbà ọ̀yà bóyá àwọn ní HK Dash wá alẹ́ tòní tọ́ra rí ọ̀jọ̀gbọ́n HK Dash eléyìí òun lọ́rọ̀ jù wọ́n ní kíni value infinity over infinity ó jẹ́ o undefined infinity 1 indeterminate kódà níbi ìṣẹ́jú méjì sẹ́yìn nìsín mo tún sọ so fún àtàbà tẹ́tí lẹ́kọ̀ọ́ kódà ká má mọ̀ tẹ́lẹ̀ ẹ kò nira fún rárá o ẹ kò nira rárá o àwọn èèyàn tún gbà ṣiṣẹ́ ń lè ní indeterminate mo sọ lẹ́ẹ̀kan a nínú àwọn indeterminate form tí mo kà lẹ́ẹ̀kan wọ́n fẹ́ tó kíni o wọ́n fẹ́ tó 7 so ti bá nínú àwọn indeterminate form tí mo kà mí wọ́n fẹ́ tó 7 nínú ara aláwọ̀kọ́ ní infinity over infinity èsè 1 mo kàn dí fi 1 sí
so ká lè ṣe kíni o kẹ́ lè bẹ́ mọ́ so ti yé infinity over infinity kìí ṣe 1 torí sì lè pọ̀ mbẹ́ èmi lè gbọ́ nọ́mbà tèmi tó pọ̀ ẹ mọ̀ pé a ní infinity ni pé nọ́mbà tó pọ̀ gan-an èmi lè gbọ́ nọ́mbà tèmi tó pọ̀ gan-an yé débi pé kíni o 1,444 billion kíníkíní kan ajá sí pé tí n bá ṣe báyẹn tí mo ní tó tún wà nísàlẹ̀ náà jẹ́ 2 billion kíníkíní kan sẹ́gbẹ́ tẹ́sí tèmi ọmọ jẹ́ yóò mọ yàtọ̀ sí nọ́mbà tẹ́yìn bá mú pọ̀ gan so ti bá wọn so indeterminate ni ọmọ jẹ́ so ti yé indeterminate ni ọmọ jẹ́ o so kò yẹ kí eléyàn nira ẹjá lọ sí gbàgede káwo àwọn méjì náà ni wọ́n gbà olóyè àtẹpẹ́ wọ́n ti wá wájú o Abdulfatai Mustapha wọn ò sì gbà náà olóyè àtẹpẹ́ wọ́n ti wá wájú ọyà ẹjá wo ìbéèrè ilé ìtọ́pọ́n súnkan ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrìnlá wọ́n ní tá bá ní function tan x divided by sin s kí ni límìtì function yẹn nígbà tí s bá ń súnmọ́ 0 lẹ́ẹ̀kan sí tá bá fẹ́ sọ pé s tends to 0 ní Yorùbá wọn náà ní pé nígbà tí s bá ń ṣe kíni nígbà tí s bá ń súnmọ́ 0 olóyè Abubakar Sherifdeen wọn nẹ́tíwọ́ọ̀kì yẹn ọ̀dà ẹ má bínú ẹ lè sì tún darapọ̀ mọ́ wa ẹgbẹ́ olóyè Abubakar Sherifdeen wọ́n sì darapọ̀ mọ́ alẹ́ náà ni ó súnmọ́ kí wọ́n mọ̀ mọ́ àlùdé àpàdé ètò yìí so ẹ má bínú adéwọ́pẹ́ ẹ̀dẹ̀ sì gbìyànjú ẹ darapọ̀ mọ́ wa ní nígbà mìíràn tó ti ẹ ṣeun púpọ̀ tẹ darapọ̀ mọ́ wa. báyà kí lè sì yí jẹ́ undefined 0 ni àbí 1 àbí infinity ọ̀yà akọ́nà tí máa kọ́ gbé 0 sí 0 tan 0 jẹ́ 0 sin 0 náà jẹ́ 0 àbí kí ló fún wa yẹn indeterminate àbí adẹ̀ní tá a bá ti ní indeterminate ní ta lè ṣe náà ni pé kí ni a lè mọ lòfin lọ p2 náà kí ẹgbẹ́ lọ p2 òfin lọ p2 náà ni pé kí ni ẹ mọ differentiate numerator àti denominator tẹ bá differentiate function limit function rational function yẹn yóò mọ dọ́gba pọ̀ mọ́ derivative limit derivative àwọn function títí dérí kí ni dérí f(nth) of x àbí ìyàgbé tẹ́ bá sí tẹ́ differentiate ẹ̀ lọ mọ́ sára iye ìgbà tẹ́ bá tó bá sì ń fún ní determinate ẹ mọ̀ differentiate numerator denominator so títí tẹ́ kò fi ní gbé determinate yẹn wá mọ́ ẹ pé tẹ́ bá differentiate numerator sí derivative of tan s jẹ́ sex square s àbí derivative of sin s ó fún mi ní kí ni cos x ọ̀yà tí bá gbé 0 sí ńkọ́ ẹ gbé sex square 0 sẹ́yìn pé 1 over cos square ni cos dẹ̀ sì jẹ́ 1 èèyàn mọ̀ jẹ́ 1 so 1 divided by 1 yóò mọ̀ jẹ́ 1 àmẹ́ta náà ni wọ́n gbà olóyè àtẹ̀pẹ́ wọ́n ti súnmọ́ wájú Abdulfatai Mustapha Sọfíọlá wọn gbà lálẹ́ amẹ́dílé nke àtẹ̀pẹ́ olóyè Luxam ẹ ṣé púpọ̀ níyànjú sí ìbéèrè parí ìbéèrè ẹlẹ́ẹ̀kandógún táfi káàdì ètò ńlẹ̀ lónìí táfi mọ ẹni tó ṣe pò kéní òun náà ni pé tí n bá ní function 1 divided by x squared kí ni limit function yẹn mọ̀ jẹ́ o nígbà tí s bá ń súnmọ́ infinity so gbogbo apáta tá darapọ̀ mọ́ wa lálẹ́ gbogbo wa náà la gbìyànjú so 0 lanza ọmọ jẹ́ o 0 ni answer ọmọ jẹ́ o so tí yé so ya bó ṣe jẹ́ 0 kìí ṣe 1 over infinity o ṣe ń pé 1 over gbogbo tẹ́mọ̀ ní sára yóò ti tóbi gan-an so 1 over infinity answer yẹn máa súnmọ́ 0 torí mo ti mọ̀ pé tó wáyé pé 1 over 1000 ní 0.00 kìíní kan 1 over 1 million 0.0000 ajá sí pé nígbà tí n bá fi nọ́mbà tó tóbi gan sí 0 náà lè sì mí ọmọ jẹ́ so 0 ni èsì mí ọmọ jẹ́ àwọn méjì lọ́gbà ẹjá o gbàgede tán ẹni ó sepò kẹta ọ̀nà ni olóyè Adéṣínà ẹni tó tẹ̀lé wọn ọ̀nà ni Sọfíọlá so lónìí fún limit function ẹni tó jẹ́ Laurent wa fún ọ̀jọ̀gbọ́n àgbà falẹ̀ tòní tó ń dẹ̀ fi máàkì gbanagbana tó fi gbá àwọn yòókù àwọn náà ni olóyè Abdulfatai Mustapha Ọ̀yọ́ ni ẹ̀bùn á lọ lálẹ́ yìí
gbogbo àwọn eléyìí tí a ti mọ̀ ṣe rí pé lọ́rin ni wọ́n lọ inú mi ó dùn kí HK Dash àti àwọn ọ̀jọ̀gbọ́n talẹ́yìn náà kí wọ́n tún kojú so òun náà nìyẹn so a ṣe púpọ̀ fún àti adarapọ̀ mọ́ wa ní alẹ́ tòní mo tọrọ gáfárà fún àwa tó gbé aláǹfààní láti darapọ̀ bóyá torí ẹ̀rọ wa daṣẹ́lẹ̀ àbí nǹkan mìíràn gbogbo àná la gbìyànjú sẹ̀ǹpá ti sọ fún wa pé kìí ṣe pé ta ló ṣe jù àbí kíníkíní kan bí kò ṣe pé afẹ́fimọ́ ṣe kíni o afẹ́fimọ́ ṣe eré láǹfọ̀mọ ayò ṣe láàrin ara wa so pẹ̀lú ọgọlọ́mba àwọn tó pò kéní pò kejì pò kẹta yẹn wọ́n mọ̀ gba ẹ̀bùn dẹ̀ gba data so láti báwa tá a bá tún fẹ́ fi mọ́ sí mi á dẹ̀ mọ́ bá a fi ẹ̀bùn yìí náà sọ sí wọn so kìí ṣe pé owó yẹn ni ó ṣe nǹkan kan ṣùgbọ́n àdúpẹ́ pọ̀ lọ́wọ́ àwa tá a darapọ̀ tá a fẹ́ kí ìṣirò àti èdè yá wa tá a fẹ́ kó parun ẹ ṣé púpọ̀ so tí ẹ darapọ̀ mọ́ wa máa gbà béèrè kan tó rọ́jọ́ ti lọ ìpè ọyọ kan bóyá nínú àwa lọ́dọ̀ àwa olùdíje lálẹ́ tòní ó la rí díje sí ṣé béèrè yẹn só nira ni àbí sọ̀rọ̀ ìgbà tí mo ti rí táwọn èèyàn àwọn púpọ̀ pè wọlé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wa àgbàràdì lálẹ́ yìí so torí ìbéèrè yẹn ìbéèrè tó lé pọ̀ ni so ìbéèrè tó lé pọ̀ ni ẹ rí pé bí ẹgbẹ̀rún bíi mẹ́ta lẹni tó gbé gbórókè mo fi gbé àwọn yòókù 08162942400 náà ni nọ́mbà tá a máa pè sí fún wa tí a bá fẹ́ pè o ok olóyè Lukman Samad ẹ gbìyànjú púpọ̀ so mo lè gbẹ́ sí tún gbìyànjú sí bóyá nẹ́tíwọ́ọ̀kì yẹn lọ ṣe ìdádúró fún yín olóyè Abdulaziz Idris ẹ̀yin náà gbìyànjú so ìgbà tí o bá sì béèrè mọ́ tọ́jọ́ dẹ̀ sì ti lọ púpọ̀ máa kàn sí àwọn tí wọ́n ṣe tán gbégbó orókè so pẹ̀lú ẹ̀bùn wọn iṣẹ́ eléyìí tí a máa bẹ̀rẹ̀ ní báyìí òun náà ni differentiation ṣẹ̀ǹpá sọ fún wa pé nínú tẹ̀lé calculus yìí àwọn iṣẹ́ gbòógì mẹ́ta la máa kọ́ a máa kọ́ limit of function eléyìí tá a ti parí a máa kọ́ differentiation eléyìí tá a máa bẹ̀rẹ̀ láti ọ̀la lọ lágbára Ọlọ́run bá àdẹ̀ṣílá máa kọ́ integration bákan náà so tá a bá tún ti parí differentiation àti integration náà a mọ̀ sí kíni o a mọ̀ sí ìdíje lórí rẹ̀ náà so mo dúpẹ́ púpọ̀ fún gbogbo àti àbándarapọ̀ mọ́ wa ká má gbàgbé àwọn ètò wa yòókù náà so ní ọjọ́ ìṣẹ́gun àwa tí a bá ń darapọ̀ mọ́ kíláàsì arúwa a mọ̀ tẹ̀síwájú rẹ̀ náà rédíò program àti tẹlifíṣàn wa náà tẹ̀síwájú ní Èkìtì bóyá lọ́jọ́ Monday àti Thursday lọ́jọ́ Thursday bákan náà so KS Fraud Engineering Mathematics wà láyé rẹ̀ tá à ń ṣe Yorùbá òun náà mọ̀ tẹ̀síwájú so tá a bá rí ẹni tó nímọ̀ràn kan àbí nǹkan mìíràn ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí à ń wò yẹn so fáàtà darapọ̀ mọ́ alálẹ̀ yìí àwa tí mo rí àtà tí mi ò rí olóyè ọ̀gá mi Abu Aisha Alẹ́ọ̀dẹ omi ẹ ṣé púpọ̀ olóyè Lukman Adesina olóyè Asis Idris olóyè Saka Ọlálékan olóyè Ọláoyè Lukman Moses Babatunde Oyèbámẹ́jì Adésọjí ọ̀jọ̀gbọ́n Jọlásó Báyọ̀lé John ọ̀rẹ́ mi Mujib Ọlátúnjí olóyè Ahmad Abdulhamid àti gbogbo àti mo ti dárúkọ alẹ́ kan ọ̀gá mi pàápàá ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa títí máa fi mọ́ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dárọ̀ ẹ jẹ́ gbádùn ọjọ́ ìsinmi. ìtumọ̀ náà ni pé kí ni yóò mọ dọ́gba pẹ̀lú límìtì àwọn dẹ̀rífẹ́tìfù numerator àti denominator yẹn so ti dórí kí ni o yóò mọ̀ ṣe dórí nth term derivative ẹ má wọrí ìta bá débi derivative differential yóò tún yé wa dáadáa so ti ma òun náà ni pé tí wọ́n bá fún mi ní
limit kan tó wá le tíkátíká bẹ́ẹ̀ nísìn ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan bẹ́ẹ̀ nísìn wọ́n fún mi nírú nǹkan báyìí ẹ wo ọ̀rẹ́ wa kan ó fún wa ní ó mú béèrè kan wá ní gúrùpù ǹjọ́ kan ní s tends to 0 sin s over x ẹni pé tí n bá lo substitution method fún yóò máa jẹ́ sin 0 over 0 mo dẹ̀ mọ̀ pé sin 0 jẹ́ 0 over 0 kí dẹ̀ sì ní 0 over 0 1 gbogbo tí mi wà ó yá ṣé mo lè lo factorization method náà kó lè ṣiṣẹ́ kódà yìí lè lo conjugate màá lo l'hospital's rule yìí tí l'hospital's rule sọ náà ní pé kí ni jẹ́ ìwọ bá ti bá differentiate yẹ numerator àbí denominator bóyá máa rọ́nà lọ ní ìsìn ẹja differentiate yẹn sí kí ni derivative numerator ṣe ẹgbẹ́ nísìn mo ní f of x mi ó jẹ́ sin x àbí g of x mi jẹ́ x àbí f prime of x náà ní pé tí bá differentiate yóò jẹ́ cos x g prime of x derivative g prime of x 1 ajá sí pé mo lè sọ pé límìtì ìgbà tí n tí differentiate rẹ̀ yóò mọ dọ́gba pẹ̀lú límìtì ìgbà tí mo differentiate ẹ̀ tó ti ẹgbẹ́ tí n bá fi sí nísìn ilé ọmọ jẹ́ kí ni o cos 0 which is equal to 1 ajá sí pé expression yìí 1 ni ọmọ fún wa tó ti bá yóò mọ fún wa ní 1 kódà tẹ́ bá wá ti kí là ń pè tẹ́ bá wá ti tan náà bẹ́ẹ̀ so yóò mọ fún yín 1 ṣùgbọ́n cos nǹkan bẹ́ẹ̀ ní ìsìn dáwà ní limit cos 0 so ti rí máa over x kí ló wọ́n mọ̀ jẹ́ so 0 ló wọ́n mọ̀ jẹ́ bẹ́ẹ̀ tí sin àti tan ó dàbí 1 tí n bá gbàgbé so ti rí máa so òun nìyẹn so ti yé bí n ti lọ sí tútù fún wa náà ó yẹ jẹ́ tún fún alápẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ ní ìsìn mo tún wà ní limit ká fi lè mọ ní tó jẹ́ as x tends to infinity s cube plus 5x square plus x square plus 3x plus x. Àbí kẹ́ ẹ sọ pé x square plus 3x. Oh yeah. Ṣé factorization method lè ṣe é pé tí máa substitute in tí màá máa ní kí ni o infinity plus 5 infinity cube plus infinity divided by infinity square plus 3 infinity. Yóò mọ̀ fún mi ní determinant of the form infinity over infinity. Ẹ mọ̀ dára yín láàmú. Ní tí ọmọ jẹ́ òun náà ni pé kí ni o màá wá differentiate numerator mi. Màá dẹ̀ differentiate denominator náà. Ọ̀yà ẹ mọ̀ pé òfin l'hospital's rule náà ni pé tí bá ní limit as s tends to a f of x over g of x yóò mọ̀ dọ́gba pẹ̀lú limit as s tends to a f prime of s over g prime of s àti gbogbo kíni o gbogbo all other derivative yẹn so f nth of x over g nth of x. Ọ̀yà jẹ́ wá differentiate yẹn sí ní sinmi ní f of x ó jẹ́ s cube plus 5x square plus x kí ni g of x wà g of x jẹ́ kíni o s squared plus 3x. Oh yeah, so pé tí n bá differentiate ẹ̀ láàkọ́kọ́ f prime of x mi kí ni ó máa jẹ́ 3x squared plus 5. Ẹ mọ̀ fáwọn àtàtì ẹ̀ tí gbọ́ ohun tí differential jẹ́ iye tẹ́lẹ̀ á padà mọ̀ ṣùgbọ́n tó à ń ṣe náà ni pé tẹ́ bá fẹ́ differentiate yóò jẹ́ ntọ́wà lókè times ntọ́wà ní variable yìí tàbí kẹ̀kẹ́ mọ́ gbé wá sálẹ̀ kẹ̀ máa yọ 1 kó nu power rẹ̀ 3 times s 3x ẹ yọ 1 kó nu 3 yóò kù 2 2 times 5 ilé ó jẹ́ kí ni 10 ẹ wá yọ 1 kó nu index yẹn yóò kù 1 láfi ní 10x then mọ́ dára yín láàmú derivative x 1 ni ó mọ̀ fún wa mo rò bó ti yan derivative x 1 ni ó mọ̀ fún wa gẹ́gẹ́ náà ni g prime of x ẹja differentiate ayẹ́gbẹ́ derivative eléyìí yóò mọ̀ jẹ́ 2x plus 3 ọ̀yà tẹ́ bá tún ṣàkíyèsí rẹ̀ tí bá lo limit as s tends to kínú s tends to kínú fún wa so s tends to infinity ọ̀yà 3x square plus 10s plus 1 over what? Over what? Over 2s plus 3. Ẹ̀rí pé tí bá tún fi infinity sí. Ṣé ẹ pé pẹ̀lú first order derivative ni yóò tún mọ̀ fún mi ní infinity over infinity. Yín tún wá tún differentiate yẹn sí. Ṣé ẹ pé tí bá tún find the f prime of x nísìnyí yóò mọ̀ jẹ́ 6x. Tí bá find the g prime of x yóò mọ̀ fún mi ní kíni 2. Tí bá tún fi sí ẹ̀rí pé infinity náà máa jẹ́ torí yóò tún fún mi ní kíni limit as s tends to infinity 6s over 2 so t1 which is 3x and 3x tẹ́ bá dẹ̀ fi sí òun náà tún mọ̀ fún yín ní infinity ẹ tún wá differentiate rẹ̀ sí ẹgbẹ́ tí bá differentiate ẹ̀ nísìn so derivative fún ẹ mọ̀ infinity lélẹ̀ ọmọ jẹ́ so t1 bẹ́ẹ̀ ká pé wọ́n fún wa ní tó bá jẹ́ bí power kan náà mo fẹ́ ká rí ni ká pé lè wá jẹ́ s cube ẹ rí pé mo ní f of x mi ní ìsìn
f of x, s cube plus 5x squared, abi, plus x, g of x mi dẹ̀ jẹ́ kí ni o, a gbé s cube plus 3x, àbí ká gbé lè jẹ́ 4. Ó yá, ẹ pé tí n bá differentiate ẹ̀ lákọ̀ọ́kọ́, yóò mọ̀ fún mi ní 12x squared plus 10x plus 1. Tí n bá differentiate denominator náà, yóò mọ̀ fún mi ní kí ni o, 3x squared plus 3. Tí n bá tún rí differentiate eléyìí, yóò mọ̀ jẹ́ kí ni o, 24x. Ẹ pé bí mo ṣe ń differentiate ẹ̀ náà kò tíì lọ. Tí n bá differentiate ẹlẹ́ẹ̀kejì náà yóò jẹ́ 9x. Ó yá, ìyẹn tún wá differentiate ẹlẹ́ẹ̀kan sí. Derivative eléyìí yóò mọ̀ jẹ́ 24, eléyìí yóò mọ̀ jẹ́ 9. A já sí pé 24/9 ni answer yóò mọ̀ jẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run bá torí àkókò ti lọ púpọ̀. A máa dúró síbí báyìí ní ìrọ̀lẹ́ tòní. Lágbọ́ Ọlọ́run bá máa tẹ̀síwájú lọ́la. A bẹ̀rẹ̀ differentiation. Kí la ṣe lónìí? A ṣàlàyé calculus o. Mo sọ fún wa pé tá bá ní calculus, ó dà gẹ́gẹ́ bí Latin word ni o, tó ń túmọ̀ sí kéèyàn mọ break nǹkan sí kékeré. So ti yé bá wọn. Mo dẹ̀ sọ fún wa pé ní tó ṣe pàtàkì tá a mọ kọ́ ń bẹ̀, òun náà ni differentiation àti integration. Màá fi ṣàpèjúwe pé tá bá ní function kan tó dàbí fóònù tẹ́mú lọ tàbí kọ́pù tó wà lẹ́gbẹ̀ẹ́ yín,